ǹjẹ́ fọ́tò jẹ́ wọ̀ ibi tí ò yé yín tẹ́kọ̀ọ́ yín kúrú dé ní pé tó bá bomi kalẹ̀ tó bá ṣe báyìí wàá rí rẹ̀ mẹ́ ìrí rẹ̀ tó rí rẹ̀ nínú omi òun ni fọ́tò. Allahu Akbar. àwọn sàlàfíà yìí wàhábíyà yìí bí wọ́n ṣe ń ṣe yìí ni wọ́n ṣe fún mi gbà yẹn wọ́n kóra wọn jọ gbogbo wọn kàn kó jọ ni Ìlọrin ló ti máa ń sọ̀rọ̀ ẹ̀dá alákẹ́ ńlọrin yẹn Saudi tẹ́sí lọ gbàgbà wáyìí àwọn ń lo satellite wọ́n ń fi ọba wọn sínú fọ́tò wọ́n ń gbé sínú owó ilé tí èrè bá ti wà tí fọ́tò bá ti wà màláìkà ò ní wọbẹ̀ èyí ó di owó yẹn sápò yóò sì fi tàwáàfù ní ìwọ tó sì ní fọ́tò ò dà kí ló mú ẹ dé di kámẹ́rà yìí. ẹni tó wà lórí Facebook tí wọ́n ń gbé fọ́tò. ẹ bá ké Kùránì tán ẹ fi Sadaqallahul Azim haram nígbà kan ní bóyá nǹkan bíi 2005 nílọrin àwọn sàlàfíà yìí wàhábíyà yìí bí wọ́n ṣe ń ṣe yìí ni wọ́n ṣe fún mi gbà yẹn wọ́n kóra wọn jọ gbogbo wọn kàn kó jọ ni wọ́n pera wọn káàkiri nìbàdàn Òṣogbo Ẹdẹ káàkiri wọ́n á wá sí Ìlọrin Ìlọrin ló ti máa ń sọ̀rọ̀ ẹ̀dá alákẹ́ ńlọrin yẹn lórí ẹ̀yin nìkan. mo sì mọ̀ wọ́n ọjọ́ yẹn wá ṣe déédéé fúnra Ọlọ́run ló to ètò ẹ̀. Allahu Akbar. ó wá ṣe déédéé in tí wọ́n ń ṣe ní tí àwọn ilékéwà Agodi Markaz Agodi tí ilékéwà Sheikh Yahya Murtada wọ́n fẹ́ ṣe 50 wọ́n fẹ́ ṣe al-Eidul 50 ní gbogbo èrò wá pé àwọn tọ́wọ́n náà pé sádẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìgbà tí mo kọjá ń bẹ̀ pẹ̀lú mọ́tò wípé à ń bọ̀ ń bẹ̀ báyìí mo rí wọn dúró tó mo dákẹ́ mo wá débẹ̀ ìgbà tí wàá sí wá kàn mí mo ní mo fẹ́ lé kankan sí yín o àdìsí ànábì ni ẹni tí ó bá sì sọ pé àdìsí yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ àbí kì í ṣe sahih tó wà nù sahih Bukhari ó wà nù Muslim ó wà nù Sunanu Nasai kí ni àdìsí ọ̀hún àdìsí yẹn ni ìyá ti fi akhiri zaman una suqawmun àwọn ọjọ́ kan ó wà nígbẹ̀yìn ayé ọmọ kékeré báyìí lẹ́rìí wọn àlá ni wọ́n ńlá kò sí nǹkan tó ń bẹ̀ ọmọ kékeré tó ńlá láì pé òun fẹ́ jẹun àbó òun jẹun lójú ràn ṣó ti yó ni ṣó ti jẹun yẹn ni. yaquluna min qawli khayril bariyya. ẹ rí wọn hadisi ni Sahih Bukhari Sahih Muslim hadisi ni wọn kò jọ min qawli khayril bariyya sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀rọ̀ tá nẹ́bí tó dájú náà òjíṣẹ́ ibẹ̀ ni wọ́n ti kóòtù. sallallahu alaihi wasallam yamruquna min al-islami kama yamruqu sahamu min ar-ramiyyati. wọ́n máa yọ púrú bí ọfà ti yọ lára ọrùn ẹ̀ so bí wọ́n ti máa yọ ní ẹ̀ tó bá ta ọfà báyìí wọ́n fọ́ṣọ fún yóò lọ bẹ́ẹ̀ làwọn náà máa yọ kúrò lára Islam. la yujawizu imanuhum hanajirahum. ìmánì wọn kọjá ọrùn wọn báyìí. fa aynama laqitumuhum faqtuluhum. ibi ẹ bá ti bá wọn ẹ pa wọn. fa inna qatlahum ajrun liman qatalahum yawma al-qiyamah. ajiru ẹ̀san orí ó ń bẹ fún wọn fẹ́ni tó bá pa wọn torí wọ́n balẹ̀ jẹ́. la ilaha illallah. sallallahu alaihi wasallam. wọ́n balẹ̀ jẹ́. sallallahu alaihi wasallam. níbo ló ti rí. akramakumullah. Sahih Muslim Sahih Bukhari. Sahih muttafaqun alayhi. Muttafaqun alayhi. Bukhari rọ́pò 3611. tó inú Sahih Bukhari nù. inú Kùránì wọn nù. inú Kùránì wọn nìyẹn ó ṣẹlẹ̀ wípé àwọn tó ń pera wọn ní irú sàlàfíà yìí wọ́n ti pọ̀ láwọn ọgbà kan wọ́n wá lọ sí Yemen àwọn kan wọ́n fẹ́ lọ bá wàzírù ní Yemen wàzírù Yemen ó pè wọ́n ó pè kìíní wọ́n wá lọ mọ́tò náà kọ́ gbé lọ gbírírí gbogbo wọn débẹ̀ àwọn sàlàfíà làwọn àwọn gbọ́dọ̀ máa ṣe bá nẹ́bí ṣe ń ṣe ó ní ó ti dà ànẹ́bí èrè wọ mọ́tò ṣẹ́rí ó pè àwọn ọmọọṣẹ́ gbogbo mọ́tò tẹ́ fi gbé wọn wáyé ẹ páàkì mọ́tò ẹ kúrú gbé kúrò bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti ní rí mọ́tò ibẹ̀ ló gbé wọn lọ ó yẹ bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀rìn
ẹ̀rọ ẹ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n rí pé ẹ̀kọ́ ṣe àdẹ́bì kan wọ́n wà mọ́ padà ní ọ̀pálẹ̀ máa fi rìn. ó ṣe jìnnà lọ́yà mọ́ni. so nàbà ni ó gbé oúnjẹ sí orí tébù fún wọn ó kó síbí àti fọ́ọ̀kì àti kìíní sí nàbà ni rárá àdẹ́bì èyí lo síbí ó tiẹ̀ ti dà ẹ palẹ̀ mọ́ síbí yẹn kúrò ó wá ṣe fún wọn ìgbà tí wọ́n fi padà dé ilé ẹsẹ̀ ní kálukú wọn rìn gbogbo á di yàtúyàtú so ìtẹ́ fi ilẹ̀ pọ̀ ẹ gbọ́dọ̀ bọ́ sórí fídíò mọ́ níbi wọn ma kámẹ́rà yìí débi pé wọn kámẹ́rà tó wọ́n ìlò kámẹ́rà lójú ayé ànẹ́bì ìwọ tó sì ní fọ́tò ò dá kí ló mú ẹjẹ́ di kámẹ́rà yìí ẹni tó wà lórí Facebook tí wọ́n ń tẹ̀ fọ́tò so kámẹ́rà tí ó tó ń rìkọ́dù ẹ píkṣọ̀ lòun náà wọ́n kàn ṣe ní ó tó lágbára ju fọ́tò lọ kí lẹ wá dìde ẹ yóò sì ya fọ́tò sínú passport. yóò sì ya fọ́tò sínú passport ǹjẹ́ fọ́tò jẹ́ wọ̀ ìdí tí fọ́tò fi lè jẹ́ wọ̀ tí èyí ṣe tìmsáàlù èrè bẹ́gilére tí ò jọra wọn òun lè wọ̀ so ìyẹn ibi tí ò yé yín tẹ́kọ̀ọ́ yín kúrú dé ní pé tó bá bomi kalẹ̀ tó bá ṣe báyìí wàá rí rẹ̀ mẹ́ wàá rí rẹ̀ nínú omi ẹ̀ ìrí rẹ̀ tó rí rẹ̀ nínú omi òun ni fọ́tò yóò ya fọ́tò ẹ̀ tán yányán bẹ́ẹ̀ni ìyẹn sì rẹ̀ kò sọ́wọ́ òyìnbó kankan bẹ̀ kò sọ́wọ́ òyìnbó kankan bẹ̀ ṣé bí yẹn lo òyìnbó mú káì láìpẹ́ inú negative òun ni yóò kàn ṣe pákẹ́ yóò bá gbé wọn láàbù yóò fọ yóò ṣe ó tán omi náà wọ́n fi ń fọ́n bẹ́ẹ̀ omi ni wọ́n fi ń fọ́n bẹ́ẹ̀ èwo lè wọ́ ń bẹ̀ àwọn arábí ẹ̀kọ́ wọn kéré gan Saudi tẹ́ ń sọ yìí ta ló ń wo èyàn gbé sátáláìtì yóò máa wo Maka àbí Medina mọ́ ṣe ń kírun mọ́ ṣe ń ṣe kíní láti bẹ̀yẹn ẹgbà wọlé Saudi tẹ́ sí lọ gbàgbàkúgbà wáyìí àwọn lo satellite wọ́n ń fi ọba wọn sínú fọ́tò wọ́n gbé sínú owó ilé tí èrè bá ti wà tí fọ́tò bá ti wà màláíkà ò ní wọbẹ̀ èyí ó di owó yẹn sápò yóò sì fi tàwáàfù ní ṣe kò tó bẹ́ẹ̀ kó má dì mọ́ra ìdọ̀bálẹ̀ ọ̀rá kẹ̀kẹ́ mọ́ká so àwọn nǹkan wọ̀nyí ìbẹ̀lẹ̀ ti rí pé làákà ìwọ̀n kúrú ok ẹ ṣe sọ fọ́ báyìí àwọn bá Saudi yẹn haram ní fọ́tò gbogbo ilé iṣẹ́ ńláńlá tí wọ́n ya fọ́tò ẹ̀ sí tí wọ́n gbé sí báwọn ni wọ́n ṣe jawazu yẹn báwọn ni wọ́n ṣe fẹ́ ṣe kọ́lọ̀ jẹ́ àríyìn pẹ́sà ó jókòó wípé sàlàfíà ìkòyí ṣe madhab téèyàn tẹ̀lé àbí téèyàn fi sílọ̀ Imam Abu Hanifa salaf Imam Malik salaf Imam Shafi'i salaf Imam Abu Ahmad bin Muhammad salaf àwọn èèyàn sì gbọdọ̀ tẹ̀lé kan tó bá jẹ́ Maliki tó bá jẹ́ Abu Hanafi ó jẹ́ Maliki tó bá jẹ́ Maliki ó jẹ́ Shafi'i ó jẹ́ Shafi'i ó jẹ́ Hanbali tó ní làwa fi ń sọ fún yín pé láfíríkà tá a wà yìí pàápàá jùlọ West Africa Maliki ni Maliki ni wa so ní ẹ so salafiya fatara zamaniya fatratun zamaniya akramakumullah kí Ọlọ́run kí ó jẹ́ àríyìn pẹ́sà àwọn salafiya yìí wọ́n ń pe àpèmọ́ra sunna àbáwọn nífẹ̀ẹ́ annabi sallallahu alaihi wasallam ìdí wọn mẹ́sà sàlátù fún annabi gan ọkọ̀ yọkùrù wọn yìí ṣe wọ́n yìí ṣe sàlátù fún annabi ẹ̀dá ni sallu ala nabiyil karim sallallahu tá pariwo àwọn yìí ṣe àwọn yìí ṣe bẹ́ẹ̀ ìgbà kan sí wọn kó kán dandan ìbẹ̀rẹ̀ ní Ìlọrin olórí wọn lọrin jọ náà ó sì wádìí sí wọn professor òun ni wọ́n wá gbé pé ẹ má dìde ṣe Allahu akbar mọ́ ẹ má fẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀ haram ẹni ẹlẹ́ẹ̀kejì ẹ bá ké Kùránì tán ẹ pé sadaqallahul azim haram
Sadaqallahu al-azim ṣé ipe kò sínú alukurani táwọn àfa ńláńlá tán bá ké kurani tán bẹ́ẹ̀ tí wọ́n ṣe Sadaqallahu al-azim bẹ́ẹ̀ ni sà òdodo lọ́rọ̀ Ọlọ́run ẹ fẹ́ gbọ́. Mo wá sọ irú bó ṣe wí mo wá sọ ní sọ fún ẹ pé ẹni tí à ń dìde ta fẹ́ ṣàdúrà kó lọ wọnú alukurani alladhina yazkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim. ìdìde tiẹ̀ lọ́la kọ́kọ́ tó kọ́kọ́ lò qiyaman wa qu'udan tó bá wá lè dìde wà lórí ìkúnlẹ̀ lórí lílọlẹ̀ wa ala junubihim. tó bá tún lè ṣe yẹn bọ́ sórí ibùsùn ẹ kò fẹ̀gbẹ́ kò rọ̀gbọ̀kú. wa yatafakkaruna fi khalqis samawati wal ardi. alukurani nìyẹn nẹ́sù kurani sọ̀rí wọ́n èé ka kurani káì wọ́n èé ka kurani wọ́n máa ń ka lẹ́nu lásán kò sí tàdábùrù akramakumullah tàdábùrù màáni anakumullah kò sí fún wọn wọ́n bí mọ́lẹ̀ sí wọn láà tí ó fi bí mọ́lẹ̀ sí wọn lára kò sí. qul sadaqallahu fattabi'u millata Ibrahima hanifa. ojú ọ̀nà Ànábì Ibrahim ni o wa ma Qul sadaqa- wá sọ pé- kana minal mushrikin. Qul Kìí sì ṣe- sadaqallahu. sọ pé Sadaqallahu alukurani nìyẹn so lẹ́yìn ṣe wá débi ṣàṣàlátù fún Ànábì wọ́n yìí ṣe rárá wọn ní ṣe báwo ni wọ́n ṣe máa ń ṣe pẹ̀lẹ́ tán bá tún wá rí tí ń ṣe wọ́n gbógun ti ní wọ́n ṣe bídíà. a ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ibà ìṣà sàlàfíyà yìí báwo ni mùsùlùmí àgàgà ọmọ kíw báwo náà ṣe lè ṣọ́ra níbi àwọn dàsá ìsùn àti sùnmù wọn. òun làlàyé tá à ń ṣe yìí tí wọ́n bá ń tẹ̀lé gbogbo nǹkan tá a gbọ́ tá à ń sọ yìí akramakumullah wọ́n ti mọ̀ pé irú nǹkan báyìí ìwọ wà bẹ̀ fọmọ kéwú tí ó bá tẹ̀lé irú nǹkan báyìí ó dáa kí wọ́n ṣọ́ra fún so ni wọ́n fi mọ̀ tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ torí gbogbo kíní tá à ń ṣe yìí náà aslan ọmọ markazi là ń ṣe fún kọ́mọ markazi lè mọ̀ Allahu akbar alákọ̀ọ́kọ́ ẹ tó bá gba markazi kọjá ó lè mọ̀ pé ẹ̀kọ́ tó yẹ kó ń kọ́ nìyí náà kò ní kọ́ ní kíláàsì àwọn oríṣiríṣi nǹkan kọ̀ọ̀kan ni ó kọ́ ní kíláàsì àwọn nǹkan tó kọ́ ní kíláàsì yẹn ni ó mú jókòó ni ó mú àwọn ìmọ̀ yìí jókòó sílá sí i lára àmẹ́ni tí ò gbọ́rọ̀ kíláàsì tí ò gbọ́rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ kò lè mọ báwo lé so ìyẹn a rí i pé òun ló fàdúrà sí pé kíní yẹn ti wá di sùmùm tí wọ́n ń fẹ́ kiri akramakumullah ọmọ markazi dẹ̀ wà ní Benin Republic bẹ́ẹ̀ ni sà ọmọ markazi wà ní Togo bẹ́ẹ̀ ni sà ọmọ markazi wà ní Ghana bẹ́ẹ̀ ni sà ọmọ markazi wà ní Ivory Coast bẹ́ẹ̀ ni sà so tá a bá ń ṣe kíní kò sọ̀rọ̀ ẹ fọwọ́ bo ẹnu ọ̀rọ̀ táwọn kan sọ fún wa pé ẹ fọwọ́ bo kì í ọ̀rọ̀ kíláàsì ni kíláàsì làwọn yẹn náà gbọ́dọ̀ wà. akramakumullah àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni àtẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ akramakumullah ọmọ markazi òun ni tẹ̀fsíìrì wà fún tẹ́lẹ̀ náà kó tó di pé jọmọ́ wa wọ́n benefit wọn sì lé wọn bó ṣe rí nìyẹn. akramakumullah kí ọlọ́run kí ó jáde pẹ́ sà ibi oríkùsùn pé àwọn markazi ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ Bẹ́ẹ̀ni. ẹ̀kọ́ wa ní ẹ̀kọ́ kan ní ìjókòó tó kọjá tẹ ọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Adam òun lè mú jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé ṣé bàbá sọrú ọ̀rọ̀ yìí ó pọ̀ sí bàbá sọ náà ó pọ̀ mélòó la kà akramakumullah ṣé mo ń hun tèmi lórí ni gbogbo ọ̀rọ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí ọ̀rọ̀ bàbá ni o. ibi tí ìbéèrè ti fẹ́ jáde nìyẹn àwọn èèyàn ni ṣé pé bàbá sọrú ọ̀rọ̀ yìí torí ọ̀rọ̀ náà bàbá sọ̀rọ̀ sàlàfíyà bẹ́ẹ̀ni ẹ̀yin tẹ́ bá ń pariwo ìwọ wà nù ẹ tẹ́ bá ń pariwo sàlàfíyà bàbá ni òkè mo gbà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò mí sí sàlàfíyà ńgbà tí mo ní mo gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà àmọ́ tó bá já sí pé sàlàfíyà yìí lópin ìgbà tó bá já sí pé ittiba'u alkitab wa sunna akramakumullah tẹ́ bẹ́ tẹ̀lé ọ̀rọ̀ alukurani dáadáa akramakumullah tẹ́ tẹ̀lé sunna dáadáa akramakumullah sà ǹjẹ́ àwọn táwọn wí wọ́n tẹ̀lé sunna ǹjẹ́ wọ́n gbọ́ kurani yìí ó ti hàn pé wọn tẹ̀lé súnà tó tọ́lọ́ ń pè wá sí lóun ṣe tọ́lọ́ sì lóun ṣe so wọ́n ti já bẹ̀rẹ̀ Sheikh Adam náà ti já lára wọn radiyallahu ta'ala wọ́n èyí ṣe sàlàfíyà nìyẹn. ìbéèrè tó wá kọ́kọ́ wọ́n bẹ̀ ní sà ní pé
ṣé nínú àwọn kọ̀dọ́yà tó ń ṣẹlẹ̀ lónìí ṣé kan wà tó yẹ pé Mọ̀lánà Sheikh Adamu ò tí sọ̀rọ̀ ẹ̀ nínú tíra wọn àbí kí wọ́n ti kan rárá ṣe ìmọ̀ kankan ra fẹ́ wá torí ó ń yà àwọn èèyàn lẹ́nu pé ṣé bàbá lè sọ̀rọ̀ kan wá kó àwọn nǹkan tó yàtọ̀ síra wọn kan kó bí mẹ́jọ bí mẹ́fà kan sọ pé an-nasu za'amu sufiyan salafiyan wọ́n tún lo Tijaniyya Qadiriyya ṣé wọ́n àwọn nàdọ́ ìwẹ̀ wà nínú àwọn ọ̀rọ̀ tí bàbá kọ sá. ebe ìtajà èyí tán kọ kalẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹni tó jẹ́ kátìbù náà wọ́n bá pè yàn ní mufakir akramakumullah mufakir náà ó yàtọ̀ sí mo lọ da tírà èmi náà kọ tírà akramakumullah so bàbá mufakirun kabir radiyallahu ta'ala anhu àwọn ẹlòmíì wọ́n lè sọ pé nítorí kó jẹ́ bàbá ẹni ọ̀ sọ fi kún lárúbáwá sọ gbogbo ẹ sọ wọ́n mọ̀ bẹ́ẹ̀ èmi kọ́ ni mò ń kún radiyallahu ta'ala anhu èmi máa ń sọ kí ní kan mọ́ ní tèmi o mi rí àáfàá náà tí máa tún tẹ́tírà sí Allahu akbar yàtọ̀ sí èyí tí mo ti kọ́ lọ́dọ̀ bàbá tó bí mi radiyallahu ta'ala anhu àti tí mo bá lò bí bá lò tí mo dẹ̀ bá lò yẹn mo ń wọ̀ṣẹ̀ ẹwà attentive bẹ́ẹ̀ ni akramakumullah mi ṣe jù ú lọ mi ò ní mo ní mímọ̀ mi ní kíní kan ti yé mi la hawla wala quwwata ṣe mo dúró ní dúró pé ó sì lẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ́ mi bí ọmọ kéwú lọ́dọ̀ bàbá yín bẹ́ẹ̀ ni so nígbà tí mo rí gbogbo eléyìí tán mo á rí pé ó pọ̀ tayọ Mọ̀lánà Sheikh Adam bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ tayọ téèyàn dọwọ́ bò bẹ́ẹ̀ ni àti tó téèyàn lè pọ́n tí wọ́n náà bá pọ́n bàbá rẹ̀ tó bá ní pé wọ́n ní bàbá mi ò mọ kíw wọ́n ní bàbá mi ò mọ kíw nakumullah wọ́n pọ̀ tayọ téèyàn lè pọ́n ó pọ̀ tayọ mú kan wá nínú wọn ní bàbá mi ò mọ kíw yẹn mú kan wá nù kan tó ṣe akramakumullah ọgbọ́ pé ok àpèjúwe àkọọ́lẹ̀ rèé àpèjúwe nǹkan tó kọ rèé nǹkan tí ó tó ṣe rèé akramakumullah lọ́nà mímọ̀ yẹn akramakumullah má pèjúwe wa kódà kó jẹ́ pé nínú agboolé tí ò jáde síta Allahu akbar ẹni tí wọ́n fi ń sẹ́ nǹkan tí èèyàn ti kọ ní 20 ọdún sẹ́yìn àti nǹkan tó ṣẹ̀ṣẹ̀ kọ lọ́dún yìí ó wà akramakumullah bẹ́ẹ̀ ni láti wòye pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọdún nìní àbí ọ̀rọ̀ èsì tí wọ́n ní lọ kọ́ sí yẹn lẹ́nu wọ́n sọ fún ṣe ti hálù rárá akramakumullah àmọ́ àwọn akọ́lẹ̀ bàbá Mọ̀lánà Sheikh Adamu yìí tó ti lé ní 40 years tó ti lé ní 50 years ó wá dàbí ẹni pé lé ní ni wọ́n ṣe ń kọ́ bẹ́ẹ̀ni tó ti lé ní 60 years bẹ́ẹ̀ni àlékún gẹ̀ ó ṣe ó jẹ́ àti lo rárá tó bá ní béèrè mi béèrè ó yá ẹ̀yin mọ́nádísù fọ́dírì ó ti sú òun ni ìbéèrè tí ó jẹ́ jáde ní àárín ẹ̀ tí mo sì tàbí pé òun náà ìjọba òun náà ìjọba tí a kò kágbà ẹ̀lẹ́ lórí nítorí ẹ̀rọ sọ pé láàfà pé gbogbo tí wà lásọ yẹn ọlá ni ó dọ̀rọ̀ ni àmọ́ ká dákẹ́ kálàfíà lè jọba ǹjẹ́ bí dídákẹ́ níbi tó ẹ̀ká ṣàlàyé fàlùmọ̀ yẹn ṣóorí wà mí ká dákẹ́ pé àmọ́ kó tọ́ ni o àmọ́ ká dákẹ́ kó má bá sáriwo kó má bá síjà ṣóorí wà mí fún Islam àti fáwọn àmàkí lápapọ̀. kò sóore ń bẹ fún Islam ìwọ tí ó jẹ́ àáfà ó ti ní responsibility tọ́lọ́run ó sì bí ẹ́ léèrè responsibility tọ́lọ́wọ́ béèrè lọ́wọ́ gbogbo ẹni tó bá ti mọ̀ wala tus'alunna wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin. So okay. من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. eléyìí òkè àwọn ṣe àdáfòlè ìmán káwáá pé inú ọkàn láti máa ń gbé lónìí wọn gbà tí yẹn bá ti mọ̀ pé òdodo ni èyàn gbọ́dọ̀ dákẹ́ òdodo ni èyàn gbọ́dọ̀ dákẹ́ akramakumullah ó dàbẹ̀ pé mo sẹ́ndì kankan sí ẹ̀ يقول العرب قديما tẹ́lẹ̀ àwọn lábáwá wọ́n máa ń sọ kọ̀díìmàn wọ́n ti máa ń sọ tipẹ́ o لا تجامل قليل العقل. ṣọ́ra àwọn aláàbọ̀ làákàyè má bá wọn forí pawọ́ وقليل الخبرة. ẹni tó mo gbé ṣe rí mo ṣe wò rí má bá forí pawọ́ tí ò lẹ́sperience وقليل الخير. ẹni tó oore ẹ bá kéré tí èé ṣoore fún yẹn
má bàa. ولا تتحدى قوي الإيمان tó bá sì ríyàn má challenge ẹ̀ tó bá ti já sí pé ìmánì ẹ̀ nípọn. وقوي العضلات gbogbo àwọn dọ́là gbogbo pọnlọ apẹ́ ó lágbára وقوي الذاكرة ó sì máa ń rántí dáadáa tó ń gbàgbé tó lè dọ̀rọ̀ rúmọ ó lè lọ́wọ́ dọ̀rọ̀ rú mọ́ lọ́wọ́. ولا ترافق حديث السن ọmọ kéékèèké irú yẹn kọ́ la ní o bá lò má bá wọn وحديث lò الغنى ẹni tó ṣe ìrówó má bá lò tí kò wọ́n lárí وحديث القيادة òun náà ṣẹ̀ṣẹ̀ wá jọ̀gá irú yẹn kọ́ la ní o bá lò má bá rú àwọn yẹn lò rọra pé wọ́n ti sẹ́gbẹ̀. bẹ́ẹ̀ni ولا تعاند قديم المهنة ẹni tó ti ń ṣe nǹkan wò tó ti experience لا تعاند má bá takàngbọ̀n ó kárí. وقديم المعرفة ẹni tó ní mímọ̀ tó ti pẹ́ tí ẹ ṣe kó ṣẹ̀ṣẹ̀ he ni. tí mímọ̀ ti jòkó sínú ayẹ tó ti digest yẹ. tó ń bá nílé tó ń náwó aṣíṣẹ́ kún akramakumullah. وقديم الجيرة ẹni tí ará àdúgbò bẹ́ẹ̀ sà. tí a sì pé ó ti mọ bọ́n ṣe ń báyàn lò ó ti mọ ló lọ kiri káì bàbá má kojú ẹ̀ má kojú ẹ o. ولا تساوم ضعيف الشخصية ẹni tí ò ní personality ẹlẹ́ tó lẹ لا تساوم má bá wọn dámọ̀ràn. wọ́n máa bá dábàá gíga wọ́n fẹ́ máa fà wálẹ̀ bẹ́ẹ̀ni torí ojú ni وضعيف النفس ẹni tẹ́mi ẹ̀ lẹ pàtì máa yà sí. وضعيف الحجة ẹni wáyé pé kò sí hújà kan èpè ni máa irú àwọn ẹ má bá. ولا تقنع ضيق الصدر ẹni tọkùn ẹ fún pínpín ìbànújẹ́ wà náà ó ní tí ń dùn ó ní lọ́wọ́ ààtò. وضيق النظرة ẹni tó jú ẹ tó ojú kan ló fi ń ríran má fi wé ẹni tó ń ta gbogbo nǹkan o. وضيق التفكير ẹni tó yẹ pé okó rorí kò lè rorí jìnnà ìtòsítòsí ni ó rorí sí má bàa. حياكم الله so eléyìí nǹkan tá a ṣe yìí eléyìí tó. èyí tẹ́ra fílẹ̀ yìí tẹ́ fi kánlẹ̀ yìí assignment ní fáwọn èèyàn báyìí kálukú máa wá lọ yàn ike ọlọ́run àlékún kẹ́ kó máa bá bàbá Mawlana Sheikh Adam bismillahir rahmanir rahim.